ọmọ Yorùbá gọ́vnà Adeleke ti pàṣẹ ní wàhálà bá dé bá Rashidi ọba Olúwo. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo gbọ́ wípé ọba Olúwo ó ti ń sáré káàkiri báyìí nísìnyí, torí information tó kọ́ wá lọ́wọ́ ni wípé wọ́n ti fẹ́ yọ ọba Olúwo. Kódà ọba Olúwo ti ń pariwo ẹgbàmí kiri, torí pé àwọn tó nífọ̀n tó ní èékánná nílẹ̀ Yorùbá wọ́n ti gbé ìgbésẹ̀. Ẹ share fídíò yìí, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko, ẹ jẹ́ kó dé gbogbo ibi tọ́mọ Yorùbá wà káàkiri àgbáláyé, ẹ jẹ́ kó dé gbogbo ibi tí ọba Olúwo ti ti àwa ọmọ Yorùbá lójú, ẹ jẹ́ kó dé gbogbo àwọn orílẹ̀-èdè táwọn ọmọ Yorùbá wà tí Olúwo ti sọ ẹ̀yà Yorùbá di ẹ̀yà tí ò ní ìtumọ̀, tó sọ àṣà àti ìṣe ilẹ̀ wa tó sọ di ohun tí ó tọ́. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, gọ́vnà Adeleke ti pàṣẹ, Olúwo fún ara ẹ̀ ó ti, kódà ẹnu mi kọ́lẹ̀ ti máa gbọ́ pé ìyá tíṣà ti kú. Ó yá náà, ẹ wo kíní tí mo gbé sẹ́yìn yẹn, ó dá mi lójú pé gbogbo ilẹ̀ tí kíkan tí mo gbé sẹ́yìn. Sahara Reporters gbogbo wa la mọ̀ pé wọn ò ní mú òfo láéláé. Kí lẹ fi ń ṣeré yìí? Àwa sọ fún Olúwo ṣáà sọ fún yín, a ní ẹni tó bá jẹun tó lóun fẹ́ jẹun tán láwo á jẹ yẹ̀pẹ̀ mọ́. Ẹ mọ̀ pé ilé ayé yìí ó gba dẹ́ẹ̀dẹ̀ mìràwọ̀. A ò gbọ́dọ̀ máa fi gbogbo ìgbésí ayé wa wá owó. Kí làwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n? Èmi kọ́ ni mo fi kàn wọ́n, orí newspaper láti rí. Sahara Reporters now ẹ̀ka wọ́n ní EDA HEDA abbreviation, it is an abbreviated word. HEDA urge Ọ̀ṣun governor to probe Olúwo of Iwo's alleged criminal past and safeguard people trust. Ṣé ń gbọ́? Ẹ bá gbọ́ o. Àníkẹ́ pín fídíò yìí. Olúwo ti ń sunkún Edarijimi káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Èmi mo sọ fún yín bẹ́ẹ̀. Intel tó kàn mí lọ́wọ́, ẹ mọ̀ pé mi ò ń ṣe blogger. Anything tó bá ti yàtọ̀ sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mi ń dá sí. Mi ìdẹ̀ kí n dá sọ̀rọ̀ individual, but ọ̀rọ̀ eléyìí àwọn tí wọ́n ti submit tẹ́bámọ̀gbà tí wọ́n ti sọ̀rọ̀ Olúwo àmásbí ṣó ní dá sọ̀rọ̀ Olúwo ni ṣe àmọ̀ pé wò kìí ṣe blogger, but ọba ilẹ̀ Yorùbá ni ẹ̀mọ̀ kólú ẹ̀dẹ̀ má dàbí aláṣejù níwájú ẹ̀yin olólùfẹ́ wa ló fà á tí mo fi fẹ́ ṣe ráńpẹ́ yìí. Intel tí mo gbọ́ ni pé wọ́n ti fẹ́ yọba Olúwo. Gọ́vnà Adeleke ti fẹ́ bínú pàṣẹ pé kó yọ, torí pé ọ̀pọ̀lọpọ̀ allegation ni a gbọ́ láàrí lórí newspaper pé wọ́n fi kàn. Now ẹ máa bá mi ká lọ. HEDA urges Ọ̀ṣun governor His Excellency Governor Adeleke to probe Olúwo of Iwo's alleged criminal past. Àwọn ìwà bàjẹ́ tó ti ṣe sẹ́yìn, ẹ mọ̀ tó bá fẹ́ yọ̀yàn náà àbí nǹkankan náà ló máa gbé síwájú ẹ̀, which is fantastic move. Now to safeguard people's trust. Ẹ máa gbọ́ o. Eléyìí tí mò ń kà yìí, àná alánà ló ṣẹlẹ̀, kò kí ń ṣe ìjẹta, kò ń ṣe tí bá sọ̀rọ̀ fún yẹn gbà bẹ́ẹ̀. Tẹ́ bá gbọ́ pé yọba Olúwo tí wọ́n ṣe fẹ́ torí ẹ̀ yọ́lẹ̀ ń gbọ́ yìí. Now in a letter signed by HEDA chairman, kò ṣìyàn lásán ló sign letter tó sign ẹ̀ o, head of that organization HEDA ló sign ẹ̀. In a letter signed by HEDA chairman and Ọláníwájú Suraju, the organization expressed serious concern over reports by international and local newspapers on the alleged criminal records of the monarch. Gbogbo wa náà la rí newspaper yẹn gbà tó jáde tí wọ́n sọ lára àwọn atrocities tí Olúwo ti commit both home and abroad, but nobody cares.
kódà gan ó nígbà kan ta rí fídíò kan tó mú gbó tí wọ́n yí igbó. Now bàbá wa olóyè Sunday Igboho wọn ì tí ì ṣe ohun tó tó yìí, wọn ì tí ì ní international criminal record. Buhari ní kó lọ pa wọ́n. Nígbà tó gbé gbogbo kìíní jáde, Buhari ò ṣe kankan torí pé Olúwo jẹ́ àna Fúlàní, torí pé Olúwo fẹ́ ọmọ Àdóbàyàrò tóun àti Sànúsí jọ ń jẹ́sọ̀ba Kánò báyìí. Ẹni tí Olúwo fẹ́ ọmọ ẹ̀ nìyẹn. Olúwo tàti ẹ̀ ní ọba Olúwo náà ká tó mẹ́ni kí n tó ká àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Ó jẹ́ ẹ̀sùn tó lágbára tí ò ṣe gbọ́ sétí, tí wọ́n gbọ́dọ̀ bá irú ẹ̀ lọ́wọ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni wọ́n bá lọ́wọ́ Olúwo. Mo máa kà jáde fún yín bọ̀ kí a tó débẹ̀. Ǹjẹ́ ọba Olúwo Rashidi, ǹjẹ́ wọ́n jẹ́ ọba tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá bí? Èmi gbà pé ọba Olúwo wọn ò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá. Tí bá ń sọ̀rọ̀ ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Ní ìgbà tí ikú dé bá gbogbo ilẹ̀ Yorùbá, tí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, tí wàhálà bẹ̀rẹ̀, tí Fúlàní bẹ̀rẹ̀ sí ní pààyàn lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n, lẹ́gbẹ̀ta ẹgbẹ̀ta, ọgọ́rùn-ún ọgọ́fà ẹmọ̀ tó ń pọ ọmọdé, tó ń pàgbà, tó ń pọbìnrin, tó ń pọkùnrin, tó ń jí àwọn èèyàn gbogbo with heavy rate. Nígbà yẹn ló kó ọba Olúwo lé kábíyèsí Elédùmarè. Ìgbà yẹn ló kó ọba Olúwo lé, kò tún wá lé sáwọn ọmọ ìlú ẹ̀, kò tún ṣe ìlú nìkan, kódà kò lé sí ẹ̀yà ẹ̀. Ta ló kó ẹ̀ lé sí? Ó lé sọmọ Fúlàní. Kò tún wá sọmọ Fúlàní lásán, ọmọ Emir Fúlàní. Ló lé sí. Ọba Olúwo dẹ̀ gbé, ó sọ díyàwó. Ǹjẹ́ ó jẹ́ kí ọba under normal circumstances tó bá fẹ́ fẹ́yàwó kò jẹ́ kó bá fẹ́ kọjá ọmọ ìlú ẹ̀, torí pé tó bá ti fẹ́yàwó tí ìyàwó yẹn bá bímọ automatically ọmọ yẹn ti ní ẹ̀jẹ̀ ọba lára, ó dẹ̀ lẹ́tọ̀ọ́ láti jọba, ó ti lẹ́tọ̀ọ́ sí ọba jíjẹ ní ìlú yẹn. Ìdí nìyẹn tí yóò ṣe gbọ́dọ̀ fẹ́ kọjá ọmọ ìlú yẹn, ọmọ ìlú tó bá jọba lé. Nísìnyí kò tún wá kẹ́lẹ̀ mọ̀ pé Olúwo is a very wicked person. Kẹ́lẹ̀ mọ̀ pé lára àwọn tó ń ta ìran Yorùbá sóko ẹrú ni. Kò tún wá fẹ́ ọmọ èèyàn lásán, ọmọ Emir tó mọ̀ pé tó bá dọjọ́ ọ̀la gbogbo agbára ni Emir Àdóbàyàrò lè lò láti lè jẹ́ kọ́mọ ẹ jẹ Olúwo. Wọ́n tún gbé wa sábẹ́ Fúlàní. Nígbà táwọn Fúlàní gbé Fúlàní agenda jáde, tí gbogbo àwọn ọmọ Yorùbá, tí bàbá wa dáadáa tọ́lọ́wọ́n àtúbọ̀jọ́ máa da fún bàbá wa olóyè Sunday Igboho Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá dámì àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tabarérin ká ní arérin, ẹmú ẹkì ẹran bí òrẹ̀kọ́, aláàánú mẹ̀kúnnù, general actor gbogbo ilẹ̀ Yorùbá káfàtà, ọ̀rìnkílẹ̀ mítìtì, olólùfẹ́ gbogbo aráàlú, general actor, ẹni tí gbogbo àwọn ọmọ Yorùbá tá à ń fojoojúmọ́ ṣàdúrà fún. Láti ìgbà tẹ́ ti gbọ́ pé àwọn Fúlàní wọ́n ń pààyàn lógúnlógún, wọ́n ń pààyàn lọ́gbọ̀nlọ́gbọ̀n, ǹjẹ́ ríbi kankan tí Olúwo ti ṣe mistake tó ti sọ̀rọ̀ yìí? Kò ní sọ̀rọ̀. Nígbà tó jẹ́ àwọn àánú ẹ̀ ló ń pa wá, ìyẹn nìkan ó tó kọ́ yọ Olúwo. But kò ń ṣe àwa la máa sọ nǹkan tí bàbá wa ọlọ́lá jùlọ, bàbá wa Adeleke, His Excellency the sitting governor of Osun State, kò ṣàwà la máa sọ̀pọ̀ tá máa ṣe fún wọn. Nísìnyí báyìí táwa mẹ̀kúnnù tá pariwo tí wọ́n rí kankan ṣe sí, t'Olúwo fi wá ṣe yẹ̀yẹ́, tó lọ sílùú Saudi, tó ń ta ìwọ̀n ẹ̀, tó ń tà wá ní pọ̀ǹtọ̀ níwájú àwọn ọba Saudi, tó ń sọ owó tó wòrò à ń wò. Nísìnyí báyìí
àwọn tó kátẹ̀ sọ pé àwọn blogger tí wọ́n pariwo wọn lágbára, àwọn tó lágbára jù òun náà lọ wọ́n ti dá sọ̀rọ̀ ẹ̀ báyìí. Now ẹ jẹ́ kí n kà á. Only in a letter signed by the HEDA chairman Olarewaju Suraju, the organization expressed serious concern over reports by the international and local newspaper on the alleged criminal record of the monarch. The Human Rights and Environmental Development Agenda ní open bracket HEDA fún mi ní ẹ̀nìyẹn Human and Environmental Development Agenda ní HEDA Resource Center, an anti-corruption and human rights organization, and has urged Governor Adeleke of Osun State to probe allegations that the Oluwo of Iwo, Oba Abdulrasheed Adewale Akanbi, is an ex-convict. Kábíyèsí Elédùmarè, ex-convict lọ́ọ́bà wò bó tiẹ̀ jẹ́ pé a ti gbọ́ rí bọ̀ mí tí ibi tí wọ́n ti fìdí ẹ̀ fi múlẹ̀ báyìí kí newspaper tó dẹ̀ tó lè fi nǹkan mú, not even allege. Ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́ o. HEDA has urged Governor Adeleke of Osun State to probe allegations that the Oluwo of Iwo, Oba Abdulrasheed Adewale Akanbi, is an ex-convict and therefore unfit for his traditional and cultural leadership position. Ẹ máa gbọ́ ibi bẹ̀ yẹn. And therefore unfit for his traditional and cultural leadership position. Pé kò yẹ lẹ́ni tó jẹ́ kí wọ́n fi jẹ ọba. Tí nǹkan tí mò ń sọ tó bá ń correct, tẹ́ bá fọwọ́ sí kọ́ yọ ọba Olúwo, ẹ máa kọ sí comment section. Èmi ò ní mi take side kankan. Tèmi ní pé tí bá rí nǹkan tó ń ṣẹlẹ̀ nípa ilẹ̀ Yorùbá, a ní láti gbé jáde wá fún ẹ̀yin àti bàbá wa kí ẹ rí. Bí mo ṣe ń kà yìí, ó jẹ́ kí n project ẹ̀ sójú screen kájọ máa kà á ni. But fóònù ni mo fi ń record, mo ti sọ several times. Kẹ́yìn ìyá àti bàbá wa, ẹ support mi ọmọ yín Masbi TV. Ẹ support wa. A fẹ́ ra HP laptop kọ i5 ọkọ̀ i7. A fẹ́ ra desktop náà, a fẹ́ ra standard wifi, a fẹ́ ra air condition, a fẹ́ ra wifi, air condition, desktop, electronic webcam àti drone. Ẹni tí Ọlọ́run bá lè bùkún fún, a dẹ̀ nídìí fóònù gidi náà torí fóònù tí à ń lò yìí ó ti relé ṣẹ́rí ó ti relé bọ̀ à ń manage ẹ̀ ní screen guide tẹ rí lójú ẹ̀ ní ò jẹ́ kẹ́ rí dáadáa. Ẹ support wa fún ẹ̀yin tọ́lọ́ bá bùkún fún, tẹ bá fẹ́ support mi ọmọ yín kí n tó bọ́ sí ibi tá à ń lọ gbọ̀ngàn. Tí ẹ fẹ́ support mi ọmọ yín, ẹ support mi sórí bank account mi 021 41 68 704 021 41 68 704 GT Bank Zanu Williams Oluwatosin 021 41 68 704 GT Bank. Ẹ má gbàgbé láti support mi. Now ẹja máa bá ọ̀rọ̀ wa lọ. Ẹ máa gbọ́ the petition. Ẹ máa gbọ́ o, eléyìí ò kì í ṣe àní-àní o. The petition reference a May 19, 2024 article from the Mail featuring a photograph of the Oba Rasheed Akanbi with the dog of success, Prince Harry, under the headline Doggy Royal, Nigerian king who Harry called his new in-law in command, jailed and deported after trying to cash stolen £247 check.
The article also noted the funky king Oluwo was jailed 15 months, more than a year, in 1998. Ṣé ń gbọ́? Èmi kọ́ mo sọ. Sahara Reporters ni mo ti ń kà. Wọ́n ní ọba Olúwo ó fẹ́ jí 247,000 cash. Ṣé ń gbọ́? Ọba wa. Asọ̀fẹ̀yìn àfọ̀bàjẹ́ yìí ẹ má máa jẹ́ káwọn olóṣèlú kó máa yanba fún yín mọ́. Ẹ dẹ̀ má máa torí owó inú ẹ̀ wo àwọn nǹkan tó ń wú jáde. Ìdí nìyẹn táwọn baba ńlá baba wa ṣe máa ń fi fá mú ọba. Kò bá jọmọdún márùn-ún ní fá mú. Nígbà yí àwọn baba ńlá baba wa òun ló máa jẹ́. Ṣèbẹ́ gbórin tí àwọn afọba jẹ tí ọ̀pọ̀lọpọ̀ wọn kọ nísì pé Ifá tó bá fi tálákà jọba ẹnu fágun máa gbẹ tí ó jẹ kó máa rí bẹ́ẹ̀. Now tí gbọ́ nǹkan kan ọmọ Yorùbá mo sì máa continue step 2 kí tó bọ́ sí step 2 ẹ jẹ́ ká lọ dira. Gbogbo wa là ń gbọ́ gúdúgúdú tó ń ṣẹlẹ̀ láàrin bàbá Bọ́lá Ahmed Tinubu àtàwọn Fúlàní tí wọ́n gbà fúnra wọn tí ó lọ sókè tí wọ́n jọ fojú gbà. Àwọn Fúlàní sọ pé ó yá kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu kó máa try regional system of government. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu dẹ̀ yarí pé àwọn máa ṣe nínú káwọn ṣe tàbí kí kóníkálùkù máa bá tiẹ̀ lọ. Ìkọ́ni ẹ̀mọ̀ wàhálà yẹn ṣàpọ̀ débi wípé any moment from now kò sí kan tí ó lè ṣẹlẹ̀. Àwọn Fúlàní ti torí ẹ̀ wọ́n ti ń bínú kó àwọn ọmọ wọn wọlé. Ṣèbẹ́ gbọ́ oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ìdí nìyẹn tẹ́ ṣe gbọ́dọ̀ dira. Mo ti fi nọ́mbà bàbá Máyégún síta màá tuntun pè nísìnyí. Ẹ̀yin tí ẹ bá fẹ́ dira bóyá ní spiritual problem tàbí one or two anything spiritual ẹ pè bàbá Máyégún ẹ pè wọ́n. Mo lè fọwọ́ wọn sọ̀yàbọ̀ mí ní kẹ́ lọ dandan tó bá pè ẹ tọkùn ẹ bá ní kó pè wọ́n. Torí mi ìfẹ́ gbọ́ pé ẹ máa rí kí gbogbo àwọn tí wọ́n dẹ̀ ti ń pè mí to be honest kò tí sí anybody tó complain bàbá Máyégún. Mo dẹ̀ ti sọ níjọ́ téèyàn kan tó bá ti complain wọn báyìí ìjọ́ yẹn ni mi ní play kíní wọn mọ́. Mo ṣe ń play wọn nísìn torí àwọn tí wọ́n ń pè mí wọ́n ń dúpẹ́ ni. Wọn ò dẹ̀ lè sọ pé bóyá pé bí àwọn fún mi lówó kan tó ìkíni polówó àwọn àbí kọ̀ọ̀kan. Mo rí pé àǹfààní wà nínú nǹkan tí wọ́n ń ṣe fún àwa ọmọ Yorùbá. Àǹfààní tó wà bẹ́ẹ̀ ni pé tẹ bá pè wọ́n nǹkan tó bá ní kó ṣe wọ́n á ṣe. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń pè mí ìdèkíṣẹ́ ọbaláwo so ó yẹ wò. ògbénu omi ríran tẹja ògbólógbé gúngún ní dún tàbàntàbà nínú aṣọ ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tọmọ tìfún tẹ̀dọ̀ ewé àti olóyè Máyégún adífá bí ẹni wẹjú aníkúlápó agbọ́sẹsẹ fámọlé agbẹ́ǹkùlé mọye olùtọ́wù ogun àìrọ́mọbí ni tiẹ̀ ni ogun àìrálàánú ló ń bá ayé rẹ̀ wọ̀dì mú àrùn ọjọ́ pípẹ́ ló ń bá ọwọ́ jàǹkadì káṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ìlérí ogun àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya ni tiẹ̀ ni tàbí ogun afinisẹ̀sìn níwájú olóore èyíkéyìí ogun tàbí àìsàn tó máa ń bá ayé rẹ̀ jà tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú abólórí bẹ̀rí abániyẹ̀ràwọ̀ ẹni wò aníkúlápó àgbàlagbà ọ̀jìmì tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà fún àyẹ̀wò tàbí ìmọ̀ràn ẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 báṣẹ́ bá mú mi àjò dànù bí gèrè bá mú mi àjò dànù tilé tọ̀nà la fi ń jolóńgìní tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú kógun ayé rẹ̀ ó dà fíẹ́yìn. Káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa nọ́mbà bàbá Máyégún lẹ ti gbọ́ tí wọ́n pè yẹn ẹ pè wọ́n kẹ́ dira kẹ́ jẹun kánú ẹ̀yin náà ẹ wò irú ọba Olúwo yìí ǹjẹ́ ń ta tiẹ̀ sì gbọ́ yìí tí àìtí gbọ́ kankan míì mọ́ yìí ǹjẹ́ ó tọ́ kó fi irú ọba Olúwo yẹn jọba ẹ máa gbọ́ o this petition reference a May 19, 2024 article from the Mail featuring a photograph of the Oba Rashid Akanbi with the Duke of Sussex, Prince Harry, under the headline Doggy Royal, Nigerian king who Harry called his in-law in conman, jailed and deported after trying to catch stolen 247,000 pounds check.
wọ́n fẹ́ jí chẹ́ẹ̀kì 247,000 kọ́ lọ fi gbowó jáde. The article also noted the funky king Oluwo was jailed 15 months in 1998. ẹ̀ṣẹ̀ yẹn lé ní ẹ máa gbọ́ o ẹ̀ṣẹ̀ yẹn lé ní ẹ̀wọ̀n 15 years ni wọ́n fi gbóra ní 1998. HEDA further said in a statement sent to Sahara reporters on Sunday kí ẹ lè mọ̀ pàná ni. Furthermore, the Sun newspaper reported that Ọba Akanbi described as a convicted fraudster. Èmi kọ́ ni mo sọ. Ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ dáadáa Màsíbí kọ́ ló sọ. The Sun ni Sahara ní this ó mà ṣe o ìyá mà ti jẹ wálẹ̀ Yorùbá o. Kábíyèsí Olódùmarè ẹ̀yin alálẹ̀ ilẹ̀ Yorùbá ẹ dìde. Mo gbà pé ẹ tiẹ̀ ti dìde ní tí nǹkan báyìí fi ṣẹlẹ̀ tí ìgbésẹ̀ àti Ọba Olúwo fi ṣẹlẹ̀ yìí tọ̀ àfi gbogbo ẹ̀ fún ẹ̀yin alálẹ̀. Now ẹ máa gbọ́ o HEDA further said in a statement sent to Sahara reporters on Sunday. Furthermore, the Sun newspaper reported that Ọba Akanbi described as a convicted fraudster pé oníjìbìtì oh my goodness was arrested in Boston in 1998 for attempting to cash a stolen check worth 247,000 from Boeing. The report alleged that Akanbi using the alias Joseph Pigot ṣe ń gbọ́ o pé orúkọ tí wọ́n ń lò ń gbà yẹn Joseph Pigot that's yahoo oh my goodness alias Joseph Pigot was jailed for 15 months and deported to Nigeria in April 1999. He allegedly attempting to re-enter the US in 2011, leading to another deportation. Wọ́n fẹ́ wọ US padà. Àwọn US ò pé láyé kò jọ ìwọ ọ̀gbẹ́ni rèé wọ́n tún bó ṣe wọlé báyìí wọ́n ti gbé wọ́n tún fi sọ̀kò sí lẹ́nu gbà pé wíwẹ̀ òyẹ́ ìlú wa irú wọn là á wá fi ní ẹ̀yìn ọmọ òwú wá lajúlẹ̀ tó fi jọba káwọ́ ní sọ̀kọ̀kan. HEDA underscored the essential role of traditional rulers as custodian of the people heritage and symbol of authority and respect. The civil society organization emphasized that traditional ruler must possess impeccable character and be above reproach. Despite the 1999 Nigeria Constitution excluding them from formal governance role, their influence and importance as a fourth tier of government remained significant. Given the gravity of the allegation, HEDA has urged Governor Adeleke to take swift action by establishing a special panel of inquiry to investigate the claim against the Oluwo and implement appropriate legal measures as necessary. The organization highlighted the importance of upholding the rule of law and preserving the integrity of Nigerian traditional institutions. Ṣé ń gbọ́? You never hear anything. HEDA later concluded with a call for immediate and decisive action from Governor Adeleke to strengthen and protect the sanctity of traditional institutions in Nigeria. It added, ọmọ Yorùbá àti wọ one chance. Ẹ wá dúró kan tí wọ́n kà sólúwo lọ́rùn. Ó tí o Ọba Rashidi dán tó tó ìwò.
ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ṣe kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè ọmọ Yorùbá ó wá kù sí yín lọ́wọ́ báyìí ṣé kí wọ́n yọ ọba Olúwo àbí kí wọ́n má yọ ọwọ́ ìwọ̀n Yorùbá ló wá kù sí. Gọ́vnà Adeleke pẹ̀lú kan tó ń lọ yìí mo wà sure pé Gọ́vnà Adeleke ṣetán láti yọ wọn because ẹ sọ fún mi of what importance lẹ́ni ẹni tó jẹ́ custodian of tradition tó dẹ̀ ń fojú ìṣẹ̀ṣe gbolẹ̀ of what importance. NEPA tí mú náà lọ mo sọ fún yín mo need generator mo need everything ẹ má wò mí níran now everywhere tó dúdú sí mash ẹ support Mass BTV ẹ support mi kíní tí mo fi ń play kíní gan kò ní battery kò ní backup bí wọ́n ṣe múná lọ sí yìí ó ti kú MP tí mo tẹ̀ fẹ́ fi play video kan fún yín sìn ó ti kú tọ́ba tó múná dé ni mo tún tó lè play ẹ̀ sìn bóyá ká sọ di second video nìyẹn torí tí bá ń play speaker phone tí mo ń lò yìí ò dáa speaker ò dáa iná tún ti ṣẹ́jú ẹ wò Oòduà àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ má gbàgbé láti like share comment kẹ́dẹ̀ tan notification yín kẹ́dẹ̀ má gbàgbé láti fún wa ní super sticker super chat kẹ́dẹ̀ support wa financially through bank account wa 02141687040 02141687040 GT Bank Zan Williams Olúwatósìn GT Bank ni kò sí currency tẹ́lẹ̀ fún wa ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní polówó ọjà tẹ́ fẹ́ gbé fún wa ẹ pè wá we are open for adverts yeah we are open for adverts tó bá dẹ̀ jẹ́ pé shout out kaba yín kíyàn we are also open for that. Oòduà àgbéwà kò ní gbé dára I love you all my fans. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Aba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44745277137 tàbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. àsìkò wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo bíi tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security mi fúnra wa àdéhìí àti dóde ẹnìkankan àdéhìí àti dóde ìjọba kí ni mo sọ fún yín a gbọ́dọ̀ dóde ìjọba bàbá nìkan ṣe bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ wa a nídìí àti dóde ìjọba a dẹ̀ nídìí àti dóde ẹnìkankan ká fọwọ́sowọ́pọ̀ ká sọ ní orí ilẹ̀ wa gbogbo ibi tó kọ́ wa ká lè lo because tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùṣe àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùṣe ókè náà ó jẹ́ wọlá nílẹ̀ Yorùbá ń sìn táni lóko táni lódò táni lọ wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ́ẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tán ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin wọn á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n á rán kó wá sékìtì nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká ṣe Fúlàní ó kó lórí ilẹ̀ wa ara ìdá oko wa bàbá ti wá lé wọn kó lórí oko wa tán táwọn ará ìdàkọ a wá sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kó nùgbò wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ó sì wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ àwọn tó sọ pé ó kìkì lọ́kàn
òkú ìyá mi ni wọ́n dẹ́rù bà mí wá fún mo ti wá dé padà mo èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ̀ ní ẹ̀ lọ olóṣèlú bá ń ṣiṣẹ́ bá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí nísìn wọ́n sáré fa ara pé ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ̀ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè.